ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ẹ kú dédé ìwòyí, dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láti ilé. Mo tún kí wa pé a tún kú àbọ̀ sí orí ètò wa, orí ọ̀fẹ́ fún ti ọjọ́ òní. Èyí tá a tún láǹfààní láti pàdé lórí ìkànnì tí ẹ ti ń wò wá yìí náà ni Seed of Life Television tó wà ní Odò Ọ̀nà nílùú Ìbàdàn. Orúkọ mi náà ni Àlùfáà Abíọ́dún Adékúnlé Adékójọ, olùṣọ́ àgùntàn ìjọ Divine Grace Baptist Church Nẹ́bàkó nílùú Ìbàdàn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní àǹfààní láti pàdé pọ̀ lónìí. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, a dúpẹ́ fún orí ọ̀fẹ́ tẹ́ ẹ tún fún wa láti tún wá kọ́ ẹ̀kọ́ àti láti mọ kí ni ẹ ní fún wa fún orí ọ̀fẹ́ ọjọ́ òní. A dúpẹ́ nítorí pé ẹ ń fi orí ọ̀fẹ́ yín fún wa lójoojúmọ́. Ẹ sì tún fún wa ní orí ọ̀fẹ́ sí láti tún mọ̀ yín sí lónìí. Bẹ́ẹ̀ lẹ́ ó tán ìṣòro àti wàhálà ayé wa lórúkọ Jésù. Olúwa gba ọpẹ́ wa. Ẹ darapọ̀ mọ́ wa lónìí. Ẹ bá wa sọ̀rọ̀ látòkè wá ká gbọ́ ohùn yín. Jésù Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ wa lónìí òun náà ni àìnísùúrù pẹ̀lú Ọlọ́run. Àìnísùúrù pẹ̀lú Ọlọ́run. Bíbélì wa wà nínú ìwé Ẹ́kísódù orí 22. A ka ẹsẹ̀ 1 sí 6 nígbà tá ó tẹnu mọ́ ẹsẹ̀ 1 yẹn. Ó kà báyìí pé nígbà tí àwọn ènìyàn náà rí pé Mósè ń pẹ́ jù lórí òkè, wọ́n kó ara wọn jọ, wọ́n tọ̀ Árónì lọ, wọ́n sọ fún un pé ṣe òrìṣà kan fún wa tí yóò máa ṣáájú wa lọ, nítorí pé a kò mọ ohun tó ṣẹlẹ̀ sí Mósè tí ó kó wa láti ilẹ̀ Egypt. Árónì bá sọ fún wọn pé ẹ gba gbogbo yẹtí wúrà etí àwọn aya yín jọ, àti ti àwọn ọmọkùnrin yín àti ti àwọn ọmọbìnrin yín, kí ẹ sì kó wọn wá. Gbogbo àwọn ènìyàn náà bá bọ́ yẹtí wúrà etí wọn jọ, wọ́n kó wọn tọ̀ Árónì lọ. Árónì gba wúrà náà lọ́wọ́ wọn, ó lo irinṣẹ́ àwọn alágbẹ̀dẹ, ó fi wúrà náà dá ère ẹgbọrọ màálù kan. Àwọn ènìyàn náà bá dáhùn pé ẹ̀yin ènìyàn Ísírẹ́lì, Ọlọ́run yín tí ó mú yín jáde láti ilẹ̀ Egypt nìyí. Nígbà tí Árónì rí pé ó rí bẹ́ẹ̀, ó tẹ́ pẹpẹ kan síwájú ère náà, ó sì kéde pé ọ̀la yóò jẹ́ ọjọ́ àjọ fún Olúwa. Wọ́n dìde ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ kejì, wọ́n rú ẹbọ sísun, wọ́n sì mú ẹbọ àlàáfíà wá. Wọ́n bá jókòó, wọ́n bẹ̀rẹ̀ sí jẹ, wọ́n mu, wọ́n sì ń ṣe àríyá tó bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí bá ara wọn lò pọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí a bá wo orí ọ̀rọ̀ yìí, àìnísùúrù pẹ̀lú Ọlọ́run. Mósè ni Ọlọ́run pè láti wá sí orí òkè, láti wá fún ní òfin èyí tí yóò jẹ́ atọ́nà tàbí aládarí tí wọ́n máa wò láti máa wo kí ni wọ́n fi ṣe ìgbésẹ̀ ayé wọn gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní ilẹ̀ Egypt tán. Ní kété tí wọ́n dé, nígbà tí Mósè ti lọ, wọ́n ń retí rẹ̀, wọ́n ò ní sùúrù mọ́. Nígbà tó tàkókò kan, wọ́n rí bíi wípé Mósè ti pẹ́. Ní pípẹ́ tó wá pẹ́ lójú wọn, wọ́n ní láti tọ̀ ẹni tí wọ́n tún rí bí aládarí nílé lọ, ìyẹn Árónì. Ohun tí wọ́n sì ń béèrè lọ́wọ́ ẹ̀ náà ni pé àmọ́ tó ṣẹlẹ̀ sí Mósè tó gorí òkè lọ bá Olúwa yìí. So ohun tá a fẹ́ lọ́wọ́ rẹ, òun náà ni pé ṣe òrìṣà kan fún wa. Òrìṣà yìí láàmọ̀ sí Ọlọ́run wa, òun lágbà pò ń ló kó wa jáde láti Egypt wa, òun lá ó sì máa tẹ̀lé. Ìbéèrè tá a bá béèrè ni wípé ṣó yẹ kí Árónì náà faramọ́ irú nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú wọn? Ó yẹ kó yé yí òun gẹ́gẹ́ bí aládarí pé ṣé òrìṣà tẹ́ ẹ ní í ṣe fún yín, sóun ló sì kó yín jáde, sóun sì ní ẹni tẹ́ ẹ lè tẹ̀lé. Ẹ bá já ní sùúrù díẹ̀ tàbí ká tiẹ̀ mọ ohun tó ṣẹlẹ̀ náà. Ṣùgbọ́n Árónì gangan ọ̀rọ̀ lọ́wọ́ nírú àkókò bíi eléyìí jẹ́ ìpèníjà fún àwọn ikọ̀ àti àwa ìránṣẹ́ Ọlọ́run nírú àkókò yìí. Báwo la ṣe ń darí àwọn èèyàn wa? Ṣé nígbà tó bá ti sú wọn, so ti sú àwa náà nìyẹn?
ṣé tí wọ́n bá gbé ọ̀rọ̀ kan wá dọ̀ wá pé àlùfáà ẹ̀rí ẹ ṣàánú mi mo ti ké mo ti ṣe báyìí ẹ wò bí mo ṣe fẹ́ nì ṣé bẹ́ẹ̀ làwa náà ń gbà pẹ̀lú wọn àbí à ń jẹ́ kí òye ọ̀rọ̀ Ọlọ́run kó yé wọn èyí jẹ́ ìpèníjà fún àwa ikọ̀ Ọlọ́run. ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì ní àkókò yìí àti Árónì nígbà tí wọ́n gbà láti ṣe òrìṣà yìí náà Árónì béèrè àwọn nǹkan kan lọ́wọ́ wọn. Ohun àkọ́kọ́ ni pé gbogbo ń tó jẹ́ wúrà yín gbogbo yẹtí yín ẹ lọ kó wá. Tẹ́ ẹ bá kó wọn dé gbogbo ó rọ̀ wọ́n lọ́rùn láti ṣe gbogbo yẹn. Wọ́n ṣe òrìṣà wọ́n sì bẹ̀rẹ̀ sí forí balẹ̀ fún. Débi wípé wọ́n bẹ̀rẹ̀ sí pe ara wọn jọ èyí ni Ọlọ́run tó mú yín jáde láti ilẹ̀ Egypt wá. Ọlọ́run mọ̀ kó sùúrù lọ́rùn. Bẹ́ẹ̀ lórí fún àwa èèyàn náà lónìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tá a máa ń retí náà ni pé bí mo bá ṣe ń béèrè lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni mo fẹ́ rí gbà. A máa ń fẹ́ gbàdúrà ká sì rí gbà lójú ẹsẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìgbà ò rí bẹ́ẹ̀. Ọlọ́run wa kì í ṣe onídán. Ọlọ́run wa kì í ṣe ẹni tó jẹ́ wípé nígbà tá a bá ti béèrè wàràwàrà kò sí ní tó ná Ọlọ́run láti dá wa lóhùn lójú ẹsẹ̀. Ọlọ́run mo fẹ́ kó o mọ kinní kan o. Kò sí àdúrà tí ò ní ìdáhùn láyé. Ṣùgbọ́n ní kété táwa ò bá tí ì gbọ́ pé báyìí lórí àbí ń tá à ń retí yẹn kó ṣẹlẹ̀ ká fojú rí báyìí a máa ń rò wípé àdúrà yẹn ò tí ì gbà ní. Ìdáhùn mẹ́ta ni ìdáhùn àdúrà o. Ìdáhùn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ni hun ẹ̀ẹ̀kejì ni hun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ní sùúrù. Hun yẹn ni bẹ́ẹ̀ ni ní kété tá a bá gbàdúrà tó sì dàbí pé bá a ṣe béèrè iná ló ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ohun tí ó máa ń tá a rí náà ni pé Ọlọ́run sọ pé ọmọ bó o ṣe rí bó o ṣe béèrè yẹn mo fi fún ọ bẹ́ẹ̀ nínú èyí ò ní ohun ọ̀dà wà lónìí. Ìkejì òun náà ni ohun ọmọ sórí ètò ń béèrè n ò ní tí ì fún ọ. Bàbá àlùfáà kan wọ́n ti wàásù ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn àbí láìpẹ́ yìí tí wọ́n ṣàlàyé nípa ọmọkùnrin tí ń béèrè bisikíìtì lọ́wọ́ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ń ṣe lójú ẹsẹ̀. Ọwọ́ bóyá nítorí ni pé bí mo bá ṣe ń béèrè lọ́wọ́ bàbá mi ní mo ń ṣe lójú ẹsẹ̀ ni ló ṣe wá béèrè ọkọ̀ léyìí tí ò sì tí ì tọ́ sí. Bàbá ní láti sọ fún un pé sórí ètò béèrè kò tọ́ sí ọ nù. So nígbà tó bá wá ṣe yẹn ìyẹn ò sọ pé ò ní ṣe a nílò ẹ̀kẹta ni pé ní sùúrù torí n tó béèrè fún mo lè ṣe mo sì ṣe ṣùgbọ́n àkókò rẹ̀ ò tí ì tó. A nílò ká ní sùúrù lọ́pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe gbogbo ìgbà tá a bá ti béèrè lójú ẹsẹ̀ òun náà ni ó ti ṣẹlẹ̀. Pàápàá jùlọ àwa ìránṣẹ́ Ọlọ́run nígbà míì tá a bá gbàdúrà fún yàn tá a gbàdúrà ọyá lórúkọ Jésù nǹkan báyìí kó ṣẹlẹ̀ láyé rẹ̀ Olúwa lè ṣe ní kánkán tí ó sì di ẹ̀rí tí gbogbo ayé ò mọ̀ gbọ́ káàkiri. Ìgbà míì wà tó lè gbàdúrà fún yàn tí ò ní ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ ìyẹn ò sọ pọ́lọ́run ò ní dáhùn. Ìyẹn ò sọ wípé n tó ń béèrè fún yẹn ò ní dé ọkàn nílò kó o fi sùúrù dúró dè. Irú ayé wo wá lè ní wáyé. Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún òun náà kọ́ kò gbójú báyìí lọ ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò òun náà máa gbó ó máa kó lọ́jà láti lọ sọ́ta ayé ìṣú mi. Àdìsá gbogbo àrùn yìí ètò kan mú ètò òun ní wọ́n sọ fún ẹ orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀ ní ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Sámọ̀ wípé Ọlọ́run máa gbọ́ àdúrà nígbà gbogbo tí ọkàn rẹ tó bá ti wà ní ìbámu pẹ̀lú nígbàkúgbà tá a bá ń béèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run tí ó bá ti rí bẹ́ẹ̀ ohun tó yá kọ́kọ́ ṣe ni pé ká kọ́kọ́ yẹ ara wa wò ká yẹ ayé wa wò ṣé kìí ṣe wípé mi gan ti tasẹ̀ àgẹ̀rẹ̀ kúrò lójú ọ̀nà tí ó bá ti sí yẹn ń bẹ̀ fi yókù lẹ̀ fọlọ́run ó ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ ó sì máa dé lórúkọ Jésù yóò dára fún wa. Gbogbo ẹni tó ń wò mí tó sì ń gbọ́ mi gbogbo ohunkóhun tó ń retí lọ́wọ́ Ọlọ́run tó dàbí wípé ó ti tì mo kéde rẹ̀ lónìí lórúkọ Jésù Olúwa ṣílẹ̀kùn rẹ̀ fún ọ. Ilẹ̀kùn àìtàsé láti òkè wá Ọlọ́run ṣí fún ọ lónìí wàá dẹ̀ ní ẹ̀rí àdúrà rẹ̀ lórúkọ Jésù. So Ọlọ́run wa máa ń fẹ́ ká ní sùúrù pẹ̀lú òun. Ẹ jẹ́ ká wo kí ni àwọn ohun tí àìní sùúrù pẹ̀lú Ọlọ́run ti máa ń fà sínú ayé ènìyàn. Ohun àkọ́kọ́ nínú ẹ̀kọ́ yẹn náà láti wo àwọn tí ó máa ń fà. Ohun àkọ́kọ́ tó máa ń mú wá òun náà ló wà ní ẹsẹ̀ ìkíní yẹn. Irú nǹkan bẹ́ẹ̀ tá a bá ti ní sùúrù pẹ̀lú Ọlọ́run a máa mú ènìyàn rò pé ìlérí Ọlọ́run ò ní ṣẹ. Ọlọ́run ló ṣèlérí Mósè wá sókè mo fẹ́ fún ọ ní òfin táwọn èèyàn yóò mọ̀ lò.
wọ́n sì ń retí rẹ̀, wọ́n ń retí òfin tí ó máa tọ́ wọn sọ́nà, ṣùgbọ́n nígbà àwọn retí débì kan wọn ò lè dúró mọ́, ó sú wọn. So wọ́n rò pé Ọlọ́run o ìlérí tó ṣe yẹn yẹ̀yẹ́ lásán ni, bóyá kò ní ṣẹ, ìyẹn ni wọ́n ṣe tọ̀ nǹkan míì lọ. Náà ohun kan kejì tí àìní sùúrù pẹ̀lú Ọlọ́run máa ń mú wá nínú Bíbélì yẹn, òun náà ni pé ń máa ń mú ènìyàn sátọ òrìṣà tàbí Ọlọ́run mìíràn lọ. Wọ́n lọ bá ní ẹsẹ̀ ìkíní yẹn náà ni, wọ́n lọ bá Árónì ṣe òrìṣà kan fún wa, torá àmọ́ ń tó ṣẹlẹ̀ sí Mósè. Ọlọ́run rẹ̀ tó ní ọwá gan àkúmọ̀ bó dọ́dọ̀ rẹ̀ bí òdọ́dọ̀ ìyàwó òsì mọ́ Ọlọ́run ọ̀hún. Òrìṣà tó o bá ṣe fún àlàwó rí bí Ọlọ́run wa. So a máa mú yàn sátọ òrìṣà tí ò tọ́. Yóò bá dẹ̀ ní ẹni tí ò lè sin lọ́run, òrìṣà tí ò tọ́ lọ́run òní ó sìn. So nítorí náà a nílò ká ní sùúrù ká má bàa sin òrìṣà tí ò tọ́ lọ́run. Ohun kan kẹta ni pé ẹni tí ò bá lè ní sùúrù a máa mú yàn gbàgbé ohun tọ́lọ́run ti ṣe rí. Yóò tiẹ̀ ti gbàgbé bọ́lọ́run ti ṣàánú rẹ̀ rí, bọ́lọ́run ti ṣe nǹkan kan fún rí. Kẹ́ ẹ bá wo ní apá tó parí ẹsẹ̀ ìkíní yẹn, a kò mọ ohun tó ṣẹlẹ̀ sí Mósè tó kó wa láti ilẹ̀ Egypt wá. Ó fi hàn wípé wọ́n sì rántí pé Mósè ló ká wọn wá. Kí ló wá rí tí wọn ò lè ní sùúrù pé ohun tó bá ti rí ó ṣẹlẹ̀ sí ànígbọ̀ bá dé àmọ̀ bí tá ń lọ. So wọ́n ti gbàgbé pọ́lọ̀ yẹn ti ẹ̀sà àwọn lóore rí. Wọ́n gbàgbé pọ́lọ̀ yẹn ló ṣe àwọn ló mú àwọn kúrò ní oko ẹrú. So àìní sùúrù ohun tó máa ń fà nìyẹn. Ohun tí ó tún máa ń fà ni pé ó máa ń gba ọ̀pọ̀ ohun rere sọnù lọ́wọ́ èèyàn. Nígbà tí Árónì ó dá wọn lóhùn gẹ́gẹ́ bí tí wọ́n fẹ́, ó ní ẹ kó yẹtí etí yín wá, ẹ kó gbogbo òrùka yín wá, ẹ pín tá a lé pé àwọn òrùka yẹn ní àwọn àlùmọ́ọ́nì, àwọn wúrà ni wọ́n pè wọ́n, àwọn nǹkan rere tó yẹ káà náà tó fi sára rere kó wúlò fún wọn lọ́jọ́ iwájú, wọ́n yọ ọ̀pọ̀, wọ́n sọ dòrìṣà mọ́ra wọn lọ́wọ́. So ìtọ́ yìí ó wúlò fún wọn, ọwọ́ àdì tí wọ́n ń forí balẹ̀ fún gẹ́gẹ́ bí òrìṣà. Àìléní sùúrù òní máa fa ilé, ohun rere a máa sọnù lọ́wọ́ èèyàn. Nígbà tí èèyàn bá lè ní sùúrù, ó máa ń mú ìbínú Ọlọ́run wá. Ẹ rí i pé tẹ́ bá wo ẹsẹ̀ ìkejì yẹn, inú bí Ọlọ́run Mósè sọ̀kalẹ̀ lọ, àwọn èèyàn rẹ̀ tó kó wá ní tí wọ́n ń ṣe lọ́wọ́ ni, inú bí Ọlọ́run ó dẹ̀ ṣetán láti pa wọ́n run ní àkókò náà gan. So a gbọ́dọ̀ kíyèsí àwọn nǹkan yìí. Àìní sùúrù ara ní Olúwa, ó máa ń mú ní pàdánù ohun rere, ó máa ń mú ní pàdánù ìlérí àti ìmúṣẹ rẹ̀. Ọlọ́run ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìlérí fún wọn náà tó ń wò mí, kì í ṣe pé kò lágbára láti ṣe o. Àìtí ìdè rẹ̀ ó ní tó ń wò, ohun tó sì ń wò náà ni pé ó fẹ́ mọ bí sùúrù rẹ̀ yóò ṣe tó pẹ̀lú o. O nílò kó o ní sùúrù, fi sùúrù dúró de. Ó ní fi ìgbàgbọ́ wo Jésù, fi ìgbàgbọ́ gbẹ́kẹ̀lé, fi ìgbàgbọ́ dúró, fi ìgbàgbọ́ gbẹ́kẹ̀lé, dúró d'Olúwa, á yanjú ọ̀rọ̀ ayé rẹ̀. Fi ìgbàgbọ́ dúró, gbogbo rẹ̀ á ṣeé ṣe. Lórúkọ Jésù yóò dára fún ọ. Gbogbo tó ń retí l'Ọlọ́run ó ṣe fún ọ. Dúró, fi sùúrù dúró de, yóò sì dára fún wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run a dúpẹ́ nítorí pé ẹ tó ti bá wa sọ̀rọ̀. Ohun tí ẹ ń sọ fún wa náà ni pé a nílò ìfarabalẹ̀ níwájú yín. A nílò sùúrù látòkè wá, èyí tí ó ràn wá lọ́wọ́ láti lè gba ntẹ́ ẹ ní fún wa. Lórúkọ Jésù, orí ọ̀fẹ́ yìí Ọlọ́run fi fún wa. Gbogbo ọkàn tó ń wò mí lónìí, ohun tí mo sọ ni wípé gbogbo ohun tó ti retí látijọ́ ìwá tó dàbí ipò ti falẹ̀ tí ò dé, lórúkọ Jésù Olúwa mú dé kankan. Ayọ̀ rẹ̀ sì kún, bẹ́ẹ̀ ni kó rí. Ogun ayé rẹ̀ kó ṣẹ́ o, ẹ̀rí rẹ̀ kó dé. Jésù Olúwa wa, àmín. Ẹ ṣé bí ẹ ṣe ń gbọ́ wa. Ẹ má gbàgbé láti tẹ bọ́tìnì pupa àti aago èyí tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ yẹ láti jẹ́ kí a lè máa ríra wa gbọ́ tàbí ríra wa báyìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Yóò dára fún wa. Ó dàbọ̀, ó tó dijọ́ mìíràn.